ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Èmi ọmọ yín ni o, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Èmi àbúrò yín, ẹ̀gbọ́n yín, ọ̀rẹ́ yín, mo ti délé ní. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá mo bá wa sọ̀rọ̀ nípa láti gba àwọn ọmọ wa láàyè tó bá ti ṣiṣẹ́ ẹ jẹ́ kí wọ́n ṣeré. Apá kìíní nìyẹn o. Lénìí mo fẹ́ wá sọ fún wa, ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn wọ́n. Àwọn ọmọ yìí wọ́n nílò ìfẹ́, èyí tó ṣe pàtàkì, tó ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ òbí èdè ìfẹ́ títí ẹ̀ náà ni wípé kó máa ra súwìtì, kó máa ra bisikíìtì, kó máa ra bóbò fọ́mọ. Àmọ́ wípé eléyìí kò tó. Ẹ jẹ́ ká jókòó tì wọ́n, ẹ jẹ́ ká bá wọn ṣeré. Tí wọ́n bá níṣẹ́ àmúrelé, ẹ jẹ́ ká súnmọ́ wọn. Níbo ni mo ti lè ràn ẹ́ lọ́wọ́? Ó yá ṣe báyìí. Àwọn ohun ìṣeré tààrà fún wọn nígbà tá a bá rí wọn tí wọ́n fi ń ṣeré, ẹ jẹ́ ká súnmọ́ wọn. Nítorí pé tán bá rélé níta tí àwọn òbí ń ṣeré ẹ̀ fún ọ̀rẹ́ wọn, eléyìí ò ní jẹ́ àjòjì sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ òbí á ti lọ bí iṣẹ́ láàárọ̀ kọ́mọ tó jí, ìmíì kó tó dé lálẹ́ ọmọ ti sùn. Àmọ́ ìgbà díẹ̀ tá fi ráyè yẹn, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó tì wọ́n, ẹ jẹ́ ká bá wọn ṣeré, ẹ jẹ́ ká sọ fún wọn, ẹ jẹ́ kó jáde láti ẹnu wa wípé ọmọ mi, mo nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀. Tí àwọn ọmọ yìí bá ṣe nǹkan tó dùn mọ́ wa nú, èyí tí ó mú orí wa wú, ẹ má jẹ́ ká pamọ́ra, ẹ jẹ́ ká sọ fún wọn wípé ọmọ mi, ó múnú mi dùn, ó mórí mi wú, mo dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó ṣe. Ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé wípé a lè fi ọmọ wí ọmọ, nítorí pé tá bá fi ọmọ wí ọmọ a máa lù kan pa ni. Bí Táyé ṣe ń ṣe ó yàtọ̀ sí bí Kẹ́hìndé ṣe ń ṣe, bí Kẹ́hìndé dẹ̀ ṣe ń ṣe ó yàtọ̀ sí bí Àlàbá ṣe ń ṣe. Ẹ má torí wípé ọmọ kan tutù ẹ wá fi ìfẹ́ hàn ju àwọn tó kù lọ, àbí ọmọ kan wà òun ń ṣèjọ̀gbọ̀n, ó ń ṣèpátá, ẹ wá pátì. Eléyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ níta lénìí nítorí pé àwọn òbí wọn pa wọ́n tì, wọ́n sọ wípé wò ó má pa mí, jáde ń da tiẹ̀ sẹ́ lára. Òun ló jẹ́ kí wọ́n da nǹkan tí wọ́n dà lénìí. Tí ọmọ bá ń ṣèpátá, tí ó bá ń ṣe wàhálà, ẹ jẹ́ ká fi ìfẹ́ hàn. Ẹ má jẹ́ kí ó rò wípé màámi, bàámi wọ́n nífẹ̀ẹ́ lágbájá jù mí lọ, nítorí pé lágbájá yẹn òun ló tutù. Ẹ má jẹ́ kí eléyìí rí bẹ́ẹ̀. Pàtàkì jùlọ kẹ̀dẹ̀rẹ́, bá ṣe ń tọ́ ọmọ obìnrin bẹ́ẹ̀ náà ni ká ṣe tọ́ ọmọkùnrin. Ẹ máa sọ wípé ọmọbìnrin òun ló gbọ́dọ̀ gbálẹ̀, òun ló gbọ́dọ̀ fọṣọ, òun ló gbọ́dọ̀ tún lé ṣe. Bá ṣe ń ṣe léyìí fún ọmọbìnrin bẹ́ẹ̀ náà ni ká fi ojú ọmọkùnrin mọ̀, òun náà ó lè gbálẹ̀, ó lè tún lé ṣe. Èyí ni ìmọ̀ràn mi fún yín o. Tá bá fi ìfẹ́ hàn àwọn ọmọ yìí, tí wọ́n bá déta, eléyìí ò ní jẹ́ àjòjì fún wọn. Tí wọ́n bá tiẹ̀ wá rí i pé èèyàn kan fi ìfẹ́ hàn wọ́n, tẹ́lẹ̀ yóò ṣe ìfẹ́ òtítọ́, wọ́n lè mọ ìyàtọ̀ nínú méjèèjì. Èyí ni ìmọ̀ràn mi fún yín o, ẹ̀yin òbí. Mo mọ̀ wípé ẹ̀ ń gbìyànjú nítorí ọ̀nà àtijẹ àti mu, àmọ́ ẹ jẹ́ ká wáyè nítorí àwọn ọmọ wa, ẹ jẹ́ ká wáyè láti bá wọn ṣeré, ẹ jẹ́ ká wáyè. A bá ṣiṣẹ́ láti ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀, tá a ṣiṣẹ́ dọjọ́ karùn-ún, ọjọ́ méjì tó kù, ẹ jẹ́ ká wáyè láti fi bá wọn ṣeré. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, a ó sì jèrè wọn lágbára Ọlọ́run. Èmi ọmọ yín ni. Ẹ tẹ̀lé mi ní Facebook, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ẹ tẹ̀lé mi ní Instagram, Títílọpẹ́ dàda. Ní YouTube kẹ̀dẹ̀rẹ́ má gbàgbé láti subscribe, Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. A ó nípàdé ayọ̀ o, ó dàbọ̀.